nítorí obìnrin ọmọ ẹgbẹ́ OPC kan lu Adeṣida pa l'Àkúrẹ́. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress kan OPC Rafiu Akínwálé látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó mọ̀ nípa ikú àròtẹ́lẹ̀ tó pa ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Ọmọọba Adeṣida l'Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé níbi ayẹyẹ ìsìnkú kan tí wọ́n ṣe nínú gbọ̀ngàn dóòmù tó wà lágbègbè Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó lọ yìí. gẹ́gẹ́ bá a ṣe gbọ́, Akínwálé ni wọ́n láwọn èèyàn rí tó ń lu ọ̀rẹ́bìnrin rẹ̀ kan tí wọ́n jọ wá síbi ayẹyẹ ọ̀hún lọ́jọ́ náà bíi kókú lórí ẹ̀sùn tó fi kan ọmọbìnrin ọ̀hún pé ó tún gba nọ́mbà ọkùnrin míì lójú òun. ohun tí Ọmọọba Adeṣida rí rèé tó fi bọ́ sáàrin àwọn méjèèjì láti là wọ́n níjà kí ọkùnrin tí wọ́n ń pè ní ṣóò náà má bàa lu ọ̀rẹ́bìnrin rẹ̀ pa lójú àwọn. èyí ni wọ́n ló bí ọmọ ẹgbẹ́ OPC yìí nínú tó fi ti ọkùnrin onílàjà náà ṣubú léyìí tó fi la orí mọ́ ògiri gbọ̀ngàn tí wọ́n ti ń ṣayẹyẹ ọ̀hún. lóòótọ́ làwọn èèyàn kan sáré gbé e lọ sílé ìwòsàn kan bóyá wọ́n sì lè rí ẹ̀mí rẹ̀ dù, ṣùgbọ́n wọn kò tí ì gbé dé ọsibítù náà kó tó kú. kíákíá ni wọ́n ti lọ fi ṣẹlẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán ààlà létí. àwọn agbófinró ọ̀hún kò sì tún fọ̀rọ̀ falẹ̀ mọ́ tí wọ́n fi wá fi páńpẹ́ òfin gbé Akínwálé. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ní ìwádìí àwọn ṣì ń tẹ̀síwájú lórí rẹ̀ àti pé àbọ̀ ìwádìí ni yóò sọ ìgbésẹ̀ òfin táwọn yóò gbé lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí. Olúṣèyẹ Ìyádé ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn.